Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun má jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́mi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá dọ̀jà ṣe ti gbọ́. Ẹni tí kò mọ ìwúra o tó bá rí wúra àsọdànù. Bẹ́ẹ̀ ewé ń jẹ́ lẹ́yìn Ọlọ́run ọba ohun tó fi ṣe wúlò fáwọn ọmọ ènìyàn làwọn ń lò ó. Ọkàn mú kí ọkùnrin wa mú kí obìnrin mú kí ọmọdé mú kí àgbàlagbà ní gbogbo ibikíbi àyíká yìí tí Ọlọ́run ti ní kẹ́ máa ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí yín tí ẹ fi ń gbọ́ mi etí náà ní dì. Èmi ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín tí kò láti wíyè. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkélé kó máa fún wa ní àǹfààní lórí àwọn kọ̀m̀pútà àti ṣe àti ṣe torí pé èyí tí a ti ṣe kò tí ì tó èyí tí a ti ṣe tó fi ń jẹ́ pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Ẹ wá rí lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. A máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology. A sì máa ń sọ̀rọ̀ nípa àwọn àṣírí kéékèèké yìí nípa wa lára. Ó ní àwọn ètò tí a gbé dání nínú yàrá yìí. Lórí ètò yìí gbogbo àwọn nǹkan tá a gbé dání òun náà ni a máa ń sọ̀rọ̀ nípa mọ̀ nọ́mbà gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan. Kí ni à ń pè ní ìmọ̀ nọ́mbà? Òun náà ni bí wọ́n ṣe ń fi 1 2 3 4 5 6 7 8 9 bí wọ́n ṣe máa fi ń tún ìgbésí ayé ẹ̀dá sí. A máa ń sọ̀rọ̀ nípa ẹ̀mí báyìí a sì máa ń ṣàlàyé fúnra wa. A ti tírìtì díẹ̀ nínú àwọn fídíòs wa tí a ti ṣe sẹ́yìn. Bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa àlá àti ọ̀nà àbáyọ. A máa ń sọ̀rọ̀ nípa àlá àti ọ̀nà àbáyọ. Bóyá nílànà ti mùsùlùmí ni o, bóyá nílànà ti kírísítẹ̀nì ni o, bóyá nílànà ti ìwé àtẹ̀wé ni, a máa ń sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀. Bákan náà lórí ètò yìí náà a tún máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé kéékèèké tí a lè máa lò. Èyí tí mo wá mú wá fún wa ní òní òun náà ni nǹkan tí a ń pè ní àtúndè. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí lórí ètò yìí, a gbétò ìkalẹ̀ láti máa fi gba owó lọ́wọ́ anybody. Àdúrà yín òun náà ni à ń fẹ́. Àdúrà yín òun ni à ń fẹ́. Kí ni à ń pè ní ìdè gan? Níbo ni ọ̀rọ̀ náà ti jáde tó fi wá di àtúndè? Ẹ rí ìdè ọ̀nà pọ̀ bí àwọn ẹni ibi wọ́n ṣe máa ń dèèyàn. Òdìgbà tí wọ́n bá mú okùn tí wọ́n bá fi dè ẹ́ lọ́wọ́, òdìgbà tí wọ́n bá mú okùn tí wọ́n bá fi dè ẹ́ lẹ́sẹ̀. Wọ́n ní ìwọ aláǹtakùn tẹ́ rí yẹn kò sí digi, àmọ́ ọmọ aráyé máa fi ń dèèyàn. Ayé ò wá ní fi nǹkan burúkú, ayé ò fi ní dè wá.
tọmọtọmọ tẹbítẹbí taratara. Látara ẹnu ọ̀rọ̀ ayé a máa dèèyàn, nínú oúnjẹ jíjẹ ayé máa ń dèèyàn, nínú nǹkan lílò ayé máa ń dèèyàn, nínú oorun sísùn àlá tá ńlá lójú oorun ayé máa ń tibẹ̀ múyàn, ayé máa ń fi èpè dèèyàn, ayé máa ń fi àfọ̀ṣẹ dèèyàn, ayé gbogbo wọn máa fi ń dèèyàn. Ayé ò wá ní fi nǹkan burúkú wọn ò ní fi dè wá tọmọtọmọ tayataya tẹbítẹbí taratara. Nínú ìdè òun náà ni kí ọmọ ó jẹ́ kó ọmọ tó mọ ìwé tẹ́lẹ̀ kó di kó mọ̀ ìwé tán kó má mọ ìwé mọ́, wọ́n ti dè nìyẹn. Nínú ìdè náà ni kí aláboyún kó mọ ru oyún kiri fún bí ọdún kan ọdún méjì kó má rí ọmọ bí, ìdè kan náà nìyẹn. Nínú ìdè náà ni pé bóyá ìwọ tó ti jẹ́ pé iṣẹ́ tó ń ṣe o ti ń rí ṣe bẹ́ẹ̀ dáadáa, ó wá di pé kó mọ lálàá pé eṣinṣin ó wà ní ṣọ́ọ̀bù ẹ, tàbí òun lọ lójú oorun tàbí òun lọ lójú ayé òun fún kójú aláǹtakùn lọ́tùn lósì, ara ìdè kan náà nìyẹn. Ẹ wá rí èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní, ó ní bí a ṣe máa ń lo èpo ọ̀bọ̀ láti fi tú ìdè kúrò ní ara. Kódà kó jẹ́ aláboyún tí kò tíì tó wà ní oyún tí kò tíì rí ọmọ bí, ẹ jẹ́ kí wọ́n gbìyànjú iṣẹ́ fún wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run àti agbára tí Ọlọ́run fi sí ewé àti egbò. Ọlọ́run bá mi tú ẹni náà, bá mi tú sílẹ̀ ní ìrọ̀rùn. Ẹ wá rí kí wọ́n nìkan náà tí a fẹ́ wá, ẹ jẹ́ ká wá èpo ọ̀bọ̀, ẹ jẹ́ ká gun kó kúnná. Èpo ọ̀bọ̀ gúngún, ẹ jẹ́ ká gun kó kúnná dáadáa yín èpo ọ̀bọ̀. Ó dàtọ̀ yẹ pé ìta fẹ́ lọ rà lọ́jà kó jẹ́ pé ìtàn ti gún tó ti di powder, ẹ jẹ́ ká gun kó kúnná. Lẹ́yìn tá a bá ti gún èpo ọ̀bọ̀ tó bá ti kúnná, ẹ wá jẹ́ ká pòpọ̀ mọ̀ọ́sẹ̀ dúdú, kò jù bẹ́ẹ̀ náà lọ. Kí wá ni a máa fi ń ṣe kàìnkàìn ọṣẹ yìí? Kí la máa fi ń ṣe kàìnkàìn ọṣẹ yìí? Ewé ejìrìn, ewé ejìrìn ni kẹ́ ẹ já ká lọ wá, ká já púpọ̀ ká fi ṣe kàìnkàìn. Ẹ mọ̀ pé ewé ejìrìn dàbí ìtàkùn ni. Wọ́n ní tí a bá fa gbùrù, gbùrù á fa gbó. Òun náà ni ọ̀rọ̀ ewé ejìrìn tí mo ń ṣàlàyé. Tá a bá fa ejìrìn sìn, òun náà fa nǹkan mí ni. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ìdèkídè gbogbo kíbi tí ìdè náà bá ti wá, pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, ìdè náà máa tú lára wa lágbára Ọlọ́run. A lè fi wo ọmọ kékeré, a lè fi wé àgbàlagbà. Olóyún lè lò ó, olóyún wọn lè lò ó. Ẹ wá jẹ́ ká wá ewé ejìrìn ká sùn bí òṣùká. Ọṣẹ tá a gún yìí ẹ jẹ́ ká bù sí i, ẹ wá jẹ́ ká fi wẹ̀. Kò síbi tá a ti lè wẹ̀. Bó bá jẹ́ pé odò, a lè wẹ̀ ń bẹ̀. Tó bá jẹ́ pé inú bedroom, a lè wẹ̀ ń bẹ̀. Tó bá jẹ́ pé ìta gbangba ní alẹ́ ká tó sùn, a lè wẹ̀. Bí a ṣe máa ń lo ewé ejìrìn. Kódà tó bá jẹ́ pé èèyàn ńlá àlákàlà, bí èèyàn bá máa ń lá àlákàlà gbogbo ìgbà tó jẹ́ pé àlá tí èèyàn ńlá kò yé èèyàn, ẹ jẹ́ ká lò ó, ẹ jẹ́ ká lo ọṣẹ yìí ká máa fi wẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi náà wà ní jù báyìí lọ́nà lẹ́nu yìí. Lẹ́ẹ̀kan sí i, èmi náà lọmọ yín àbúrò olólùfẹ́ yín Dr. Itusile láti gbé ìtàn yín wá sí orí jẹ́. Ẹ̀rí tó bá dìgbà míì, á tún wá wọn mú ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sórí ètò yìí, nítorí pé ní orí ètò yìí àìmọye nǹkan tó jẹ́ pé èyí tí a ti sọ, èyí tí a ti ṣe rárá, ó sì pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tó fi jẹ́ pé èyí tí a ti ṣe kò tí ì tó nǹkan kan o. Èyí tí a ti ṣe tó sì wà ní ẹ̀yìn tó jẹ́ pé ó sì púpọ̀ ju èyí tí a ti ṣe lọ. Láfi advice gbogbo wa pé bó a bá ti wo fídíò tán, ẹ má jẹ́ ká gbàgbé láti subscribe. Àwọn tí a ti subscribe tẹ́lẹ̀, ẹ jẹ́ ká share fún àwọn tí wọ́n bá tó ń fẹ́ irú nǹkan báyìí. Ayé ò ní dè wá tọmọtọmọ tayataya tẹbítẹbí taratara. Tó bá dìgbà míì, á tún wá mọ̀ mú ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí eléyìí wá. Tó, ó dàbọ̀.